Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa láti máa wà ní ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sétí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́. Ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti sún ìgbésẹ̀ fífi ètò ìṣúná ọdún 2025 ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin sí iwájú. Àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ di mímọ̀ wípé kò sí ohun tó jọ wípé iléeṣẹ́ ológun orílẹ̀-èdè France ń bọ̀ wá ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ń jẹ́ ajìjàgbara agbẹjọ́rò tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Délé Fárótìmí ló ti sọ di mímọ̀ pé òun kò rán ẹnikẹ́ni láti bá òun lọ bẹ̀ Afẹ́ Babalọ́lá. Ọba aládé kan ní ilẹ̀ Yorùbá ni ó ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn láti ṣe àtìlẹ́yìn fún ìjọba nípa ti àwọn àkànṣe iṣẹ́ ètò ìlera. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ọmọdékùnrin kan ni wọ́n ti gbá lọ́rùn ọwọ́ mú wípé ó pe ìpè pàjáwìrì lẹ́yìn tó ṣe ikú pa àwọn mọ̀lẹ́bí rẹ̀. Lẹ́ka ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen ló ti sọ di mímọ̀ wípé òun ti dúró déédé nípa ti ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí wọ́n fẹ́ gbá lálẹ́ òní kojú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójópòó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ làjẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìwà àti àwọn ètò wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti sọ di mímọ̀ wípé ó ti sún ìgbésẹ̀ lílọ sí ọ̀dọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lọ́jọ́ ìṣẹ́gun láti tẹ́ pẹpẹ ètò ìṣúná ọdún 2025 sí iwájú wọn. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ìgbésẹ̀ náà ló yẹ kó wáyé ní ọ̀la tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ di mímọ̀ wípé ìròyìn tí ó jẹyọ lásìkò yìí ni pé irúfẹ́ ìgbésẹ̀ yìí ni kò lè wáyé mọ́ ní ọ̀la. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ wípé ohun tó ṣokùnfà ìsúnsíwájú ìgbésẹ̀ náà ni kò tí ì hàn sí ẹnikẹ́ni. Bákan náà ni ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti rọ àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ láti ṣe àtìlẹ́yìn fún ìṣèjọba rẹ̀ pàápàá jùlọ lórí àbádòfin ohun tí ó ní ṣe pẹ̀lú àtúnṣe sí owó orí lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe àpèjúwe àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ṣe pàtàkì láti rí pé ìṣèjọba rẹ̀ ó jẹ́ èyí tí yóò mú ọ̀rọ̀ àti ohun mèremère tó dáa wá fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó ṣojú fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu níbi ìpàdé kan tó jẹ́ ti àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ tí ó wáyé ní ìpínlẹ̀ Èkó, alákòóso fún ọ̀rọ̀ ìròyìn àti ìlanilóye ìyẹn Mohammed Idris òun ló gbẹnu ààrẹ sọ̀rọ̀ nígbà tí ó sọ di mímọ̀ wípé àwọn ọ̀rọ̀ awuyewuye èyí tó ń lọ nípa ti àbádòfin àtúnṣe owó orí lórílẹ̀-èdè Nàìjíríà ni ó yẹ kí àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ tò sí ẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè rí pé àwọn èèyàn mọ̀ nípa ti àbádòfin náà kí wọ́n yé máa pariwo tí ò ní túmọ̀ lásìkò yìí lórí ọ̀rọ̀ àbádòfin náà èyí tí wọn kò mọ̀ kúlẹ̀kúlẹ̀ ohun tó dá lé lórí. Iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n jẹ́ ti ètò ààbò láti olùyá iléeṣẹ́ wọn ní ìlú Àbújá ni wọ́n ti sọ di mọ̀ wípé kò sí èròǹgbà kankan nílẹ̀ láti fi àyè gba orílẹ̀-èdè France láti wá ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Eléyìí ló wáyé nínú àtẹ̀jáde tó wáyé láti ọwọ́ ẹni tí ń ṣe adarí ìgbóhùnsí afẹ́fẹ́ ti iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gágun Edward Buba lọ́jọ́ Ajé òní ní ìlú Àbújá. Buba sọ di mímọ̀ pé àwọn nílò láti jáde láti wá ṣe àfọ̀mọ́ sí ọ̀rọ̀ yìí látàrí bí àwọn èèyàn kan ṣe ti ń gbé káàkiri lórí ẹ̀rọ ayélujára wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè France ni wọ́n ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọmọ ológun lórílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà ti ṣe wá sọ ọ́ di mímọ̀ nígbà tí wọ́n rọ gbogbo àwọn ará ìlú tí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti kọ etí ikún sí ìròyìn náà wípé gbogbo eléyìí ló jẹ́ irọ́ tó jìnnà sí òtítọ́. Bákan náà ni ó sọ ọ́ di mímọ̀ lákòótán wípé iléeṣẹ́ ológun ni wọn kò ní tẹ̀sí
ẹsẹ̀ dúró nípa ti ojúṣe wọn àti àwọn nǹkan tó yẹ kí wọ́n máa ṣe fún àwọn ará ìlú nípa ti ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó jẹ́ agbẹjọ́rò fún ẹ̀tọ́ ọmọ ènìyàn Délé Fárótìmí ló ti sọ di mímọ̀ wípé òun kàn rán ẹnikẹ́ni lọ sí ọ̀dọ̀ Afẹ́ Babalọ́lá láti bá òun bẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan ti ṣe bí ọ̀rọ̀ láàrin àwọn méjèèjì nípa ti ohun tó ní ṣe pẹ̀lú ìbanilórúkọ jẹ́. Bí ẹ kò bá gbàgbé pé Délé Fárótìmí ni ó sì ń fi orí kó àwọn ẹ̀sùn kan lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ní ìpínlẹ̀ Èkìtì látàrí bí wọ́n ṣe kọ ìwé ẹ̀sùn kan lọ́nà láti ọ̀dọ̀ Afẹ́ Babalọ́lá ní pé ó bà Afẹ́ Babalọ́lá lórúkọ jẹ́ nínú ìwé rẹ̀ tuntun èyí tí ó ṣẹ̀kọ. Bí ẹ kò bá gbàgbé wípé ẹni tí ń ṣe adíje dupò ààrẹ láti inú ẹgbẹ́ òṣèlú Labour ìyẹn Peter Obi ló ṣe àbẹ̀wò sí Afẹ́ Babalọ́lá láìpẹ́ yìí. Eléyìí ló jẹ́ kí àwọn èèyàn máa rò ó káàkiri wípé Délé Fárótìmí òun ló rán Peter Obi lọ sí ọ̀dọ̀ Afẹ́ Babalọ́lá láti bá bẹ̀bẹ̀ kí wọ́n lè jáwọ́ nínú ọ̀rọ̀ náà. Ṣùgbọ́n lọ́jọ́ àìkú Sunday àná ni ẹnìkan sọ di mímọ̀ láti ọ̀dọ̀ Láolú Àkàndé ìpè Délé Fárótìmí ni ó ti sọ di mímọ̀ fún àwọn tó ṣe àbẹ̀wò sí ní ọgbà àtúnwàṣe lọ́jọ́ Ẹtì Friday ní pé òun kò rán ẹnikẹ́ni bíi Peter Obi láti lọ bá òun bẹ̀bẹ̀ lọ́wọ́ Afẹ́ Babalọ́lá kí wọ́n lè parí ọ̀rọ̀ náà ní agbègbè tí kì í ṣe ti ilé ẹjọ́. Ẹni tí ń ṣe ọba aládé kan ní ilẹ̀ Yorùbá ẹni tí ó jẹ́ Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ọba Síkírù Adétọ̀nà ni ó ti fi ọjọ́ àìkú Sunday àná rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn onínúure àti àwọn iléeṣẹ́ lọ́lọ́kọ̀-ò-jọ̀kan láti ṣe àtìlẹ́yìn fún ìgbìyànjú nípa ti àkànṣe iṣẹ́ ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọba aládé yìí ni ó sọ ọ́ di mímọ̀ wípé tí irúfẹ́ ìgbésẹ̀ yìí bá wáyé yóò máa mú ìdàgbàsókè bá àwọn àkànṣe iṣẹ́ ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ó ti sọ ọ́ di mímọ̀ wípé ìdàgbàsókè ètò ìlera ni ó jẹ́ ohun pàtàkì fún àwọn ará ìlú àti èyí tí ó máa mú ìdàgbàsókè bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà. Ó sọ ọ́ di mímọ̀ pé eléyìí ṣe pàtàkì láti jẹ́ kí àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ àti àwọn ènìyàn tí wọ́n jẹ́ ti ilé-iṣẹ́ kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba láti rí i pé àkànṣe iṣẹ́ ètò ìlera ní orílẹ̀-èdè Nàìjíríà ó ń lọ sí iwájú. Ọba aládé yìí ló mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi tí ẹgbẹ́ kan tí wọ́n pè ní ẹgbẹ́ Arọ́bayọ̀ obìnrin ti ìlú Ìjẹ̀bú tí wọ́n sì ṣí aṣọ lójú eégún àwọn nǹkan tó dàbí ti ètò ìlera. Níbẹ̀ ni ọba Adétọ̀nà ti gbóríyìn fún àwọn ẹgbẹ́ yìí látàrí bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ irúfẹ́ àkànṣe iṣẹ́ yìí. Ó wá sọ ọ́ di mímọ̀ pé òun gbóríyìn fún àti pé òun dùn sí irúfẹ́ iṣẹ́ èyí tí wọ́n ṣe yìí. Ó ní eléyìí dára púpọ̀ èyí tí ó sì jẹ́ ìtẹ́wọ́gbà ìdàgbàsókè èyí tí yóò máa ṣe ìrànlọ́wọ́ fún ìṣèjọba láti máa wà lójú ọ̀nà àti máa ṣe àwọn àkànṣe iṣẹ́ ètò ìlera fún àwọn ará ìlú. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèèrè àwọn aláṣẹ ìlú New Mexico lórílẹ̀‐èdè USA ni wọ́n ti fi ẹ̀sùn ìpànìyàn kan ọmọdékùnrin ẹni ọdún mẹ́rìndínlógún nígbà tí wọ́n sọ ọ́ di mímọ̀ pé ọmọdékùnrin yìí òun ló jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn lẹ́yìn tí ó ṣekú pa àwọn mọ̀lẹ́bí rẹ̀ tán tí wọ́n jẹ́ bíi bàbá rẹ̀ àti àwọn èèyàn tí wọ́n jẹ́ bíi mọ̀lẹ́bí rẹ̀ ni ó tẹ̀síwájú láti lọ pe ẹ̀rọ 911 èyí tó jẹ́ ti ìpè pàjáwìrì fún ohun tí ó bá ń ṣẹlẹ̀ ní ìlú United States of America. Gẹ́gẹ́ bí ó ti ṣe wáyé lówùúrọ̀ ọjọ́ àbámẹ́ta gẹ́gẹ́ bí wọ́n ti ṣe wá sọ ọ́ di mímọ̀ pé irú ìṣẹ̀lẹ̀ yìí òun ló wáyé nìkan bí ọwọ́ ọ̀sán nígbà tí wọ́n sọ ọ́ di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ikú kan ni ó wáyé ní agbègbè náà. Kí wọ́n tó yọjú síbẹ̀ ni wọ́n rí ìbọn ìléwọ́ nínú ilé ìdáná. Nígbà tí wọ́n gbé ọmọ náà ni ọmọ náà fi wá jẹ́wọ́ wípé òun fúnra lára òun ṣekú pa àwọn ará bíyì gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ pẹ̀lú ohun tí ó ṣe ní ọjọ́ tí à ń wí yìí. Àwọn aláṣẹ orílẹ̀-èdè New Mexico àti iléeṣẹ́ ọlọ́pàá ìlú náà ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tí wọ́n sì ti sọ di mímọ̀ pé àwọn kò tí ì gbà wípé ọmọ náà ló ṣekú pa àwọn mọ̀lẹ́bí rẹ̀. Nígbà tí àwọn bá ṣe iṣẹ́ ìwádìí tán ni àwọn tó lè sọ bóyá ọmọ yìí òun ló ṣe iṣẹ́ láabi yìí. Gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ di mímọ̀ pé ọmọ náà ni
wọ́n ti sọ sí ọgbà àtúnwàṣe ti àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ nígbà tí iṣẹ́ ìwádìí ń tẹ̀ sí ọwọ́ iwájú. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray Victor Osimhen ló ti sọ di mímọ̀ wípé ara òun ti jí pépé tó láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor ní alẹ́ òní. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ló sọ eléyìí di mímọ̀ níbi ètò ìfọ̀rọ̀wérọ̀ kan èyí tí ó wáyé ní àná òde yìí láti mọ bí nǹkan ṣe dúró nípa ti ìfarapa èyí tí ó ní níbẹ̀ náà ni ó ti sọ di mọ̀ pé káwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Galatasaray kí wọ́n tú yàyà jáde láti wá ṣe àtìlẹ́yìn fún àwọn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní. Ó wà nípa ti ìlera òun, ara òun ti ṣe bẹ́ẹ̀ ó ti jí pépé láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor èyí tí yóò máa wáyé lónìí. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ wípé àṣeyọrí ni òun àti àwọn akẹgbẹ́ òun lé lọ ní sáà tí a wà yìí. Ó wá sọ di mímọ̀ pé ohun tí àwọn fẹ́ lásìkò yìí ni àtìlẹ́yìn àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù náà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń ṣe bọ̀ láti ìgbà ìwáṣẹ̀. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kọ̀ọ̀ní amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹgbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti rọ àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ láti ṣe àtìlẹ́yìn fún nípa ti àbádòfin àtúnṣe owó orí tó ti pariwo lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti tako ìròyìn ẹlẹ́jẹ̀ wípé iléeṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè France bọ̀ láti wá fìdí kalẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Délé Fárótìmí ló ti sọ di mímọ̀ wípé òun kò rán ẹnikẹ́ni láti bá òun lọ bẹ Afẹ́ Babalọ́lá lórí ọ̀rọ̀ èyí tí ó wà nílẹ̀. Ọba aládé kan ní ìpínlẹ̀ Ògùn Àwùjalẹ̀ ti ìlú Ìjẹ̀bú ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ènìyàn alẹ́nulọ́rọ̀ tó fi mọ́ àwọn iléeṣẹ́ lọ́lọ́kọ̀ọ́jọ̀kan láti ṣe àtìlẹ́yìn fún ìjọba nípa ti àkànṣe iṣẹ́ ètò ìlera. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè ọmọ ọdún mẹ́rìndínlógún ni wọ́n ti fi ẹ̀sùn ìpànìyàn kàn lẹ́yìn tí ó pe ìpè pàjáwìrì wípé nǹkan bíi ìjàmbá ikú ti ṣẹlẹ̀ ní ilé rẹ̀ láì mọ̀ wípé òun fúnra rẹ̀ ló ṣekú pa àwọn aráabí yìí. Lẹ́ka ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Victor Osimhen ló ti sọ di mímọ̀ pé ara òun ti jí pépé tó láti kópa níbi ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tí ó máa wáyé lónìí kojú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor. Bí o ti mọ̀ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ Mọ̀tàláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà ìkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa làwọn máa ṣe nǹkan ní ṣe wá o. Ire o, ire kàbìtì.